kò ju bóyá bí 3 months lọ tí mo kúrò nílé òun ló páàkì kúrò nílé àwọn bí mi. ṣe rí àwọn Yorùbá wọn máa ń pa òwe kan wípé ẹni tó múni délùú kò dàbí adélùú mọ́. ṣe rí kádàrá ẹ̀dá nípa ìrìn àjò ibi téèyàn ń lọ ó bẹ̀rẹ̀ láti orí irú èèyàn wo ló ń múni lọ sílùú yẹn àti irú àwọn èèyàn tí wàá bá pàdé tí wọ́n máa jẹ́ atọ́nà ẹ̀ níbi tó ń lọ yẹn òun ló máa determine bóyá ibẹ̀ yẹn ó gbé ọ àbí kò ní gbé ọ. ṣe rí ìrìn àjò mi lọ sí ìlú United Arab Emirates ní Nàìjíríà mo parí university. I studied theatre and performing arts. Wow! Ó tún sọ pé nǹkan tẹ́ ń ṣe kò ṣe kó bí ẹ̀kan rẹ kọ́. No, it's my passion. NC theatre art, degree theatre and performing arts. So mo parí service. Mo serve ní Babcock University radio station. Níbi tí mo ti ń jẹ́ editor àti agbóhùnsáfẹ́fẹ́. So mo ṣe bẹ́ẹ̀. In fact, wọ́n retain mi. Ṣùgbọ́n mo jẹ́ ọmọ tó yẹ pé mo ní ìgbìyànjú tèmi láti rẹ̀. Mo níṣẹ́ ọwọ́ mi tí ṣe tailor fashion designer. Mo tún rí pé èmi ò tiẹ̀ mọ̀ pé lọ léwe o.